Àyétúndé Àrẹ̀mú mo dé lónìí ọmọ bàbá ti gbére káyé. Lónìí mo rí bá fọlọ́run ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ìláyà aláwùrà àbí ọba lè mí kó bẹ̀rẹ̀ fún. Ọba tó ní mọ́ ọbẹ̀ ìláyà aláwùrà bí mo ogúngún kó bẹ̀rẹ̀ fún kábíyèsí Elédùmarè ọba ìláyà aláwùrà bí dákun má jẹ́ ìramáyé. Akọ́dá ayé moríba lọ́wọ́ rẹ̀, aṣẹ̀dá ayé moríba lọ́wọ́ rẹ̀, èmi l'Àyétúndé Àrẹ̀mú ọmọ bàbá ti gbére káyé mo Túndé. Ẹ dákun ẹ máa fi ìwé lọ orin mi, mo fẹ́ kí Elédùmarè ọba.